Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run fún àǹfààní tí ó tún fún wa ní àkókò yìí láti wà lórí ètò pàtàkì yìí tí a pè ní oore ọ̀fẹ́ fún ìyípadà. Ẹ ṣé fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ sì ń bá wa sọ̀rọ̀ láti ìgbà tí ètò yìí ti bẹ̀rẹ̀. Ẹ já ṣí Bíbélì wa ní ọjọ́ òní sí ìwé Ẹ́kísódù orí 15. Mo fẹ́ gbà wá níyànjú lónìí. Mo fẹ́ ru ọkàn wa sókè lónìí. Mo sì fẹ́ pè wá níjà pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ẹ́kísódù orí 15. Wọ́n ka ẹsẹ̀ púpọ̀ níbẹ̀. Láti ẹsẹ̀ 22 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kà. Wọ́n sì kà dé ẹsẹ̀ 27. Ẹ́kísódù orí 15 Bíbélì sọ ní ẹsẹ̀ 22 pé bẹ́ẹ̀ ni Mósè mú Ísírẹ́lì jáde láti Òkun Pupa wá. Wọ́n sì jáde lọ sí ijù Súrì. Wọ́n sì ń lọ ní ìrìn ọjọ́ 3 ní ijù náà. Wọn kò sì rí omi. Nígbà tí wọ́n dé Márà, wọn kò lè mu nínú omi Márà nítorí tí ó korò. Torí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Márà. Àwọn ènìyàn náà sì ń kùn sí Mósè wípé kí ni àwa ó bùn? Ó sì ké pe Olúwa. Olúwa sì fi igi kan hàn án. Nígbà tí ó sì sọ ọ́ sínú omi náà, omi sì di dídùn. Níbẹ̀ ni ó gbé ṣe òfin àti ìlànà fún wọn. Níbẹ̀ ni ó sì ṣe gbé dán wọn wò. Ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi. Ẹ gbọ́ gbólóhùn náà ní ẹsẹ̀ 25 yẹn. Ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ ní ojú rẹ̀, tí ìwọ bá sì fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò sì fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára. Nítorí èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Bíbélì wa sọ ní ẹsẹ̀ 27 pé wọ́n sì dé Élímù, níbi tí kànga omi 12 gbé wà àti 70 ọ̀pẹ. Wọ́n sì dó sí ìhà omi wọn nì níbẹ̀. Ẹ gbọ́, wọ́n sì dé Élímù, níbi tí kànga omi 12 gbé wà àti 70 ọ̀pẹ. Wọ́n sì dúró sí ìhà omi wọn nì níbẹ̀. Mo fẹ́ bá a sọ̀rọ̀ ní orí pé ohun tí ó yẹ ká ṣe àti ohun tí kò yẹ ká ṣe ní aginjù wàhálà. Kókórì náà ni ní aginjù wàhálà. Wilderness of trouble. In the wilderness of trouble. Ní aginjù wàhálà. Ẹ ṣé bàbá wa nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ẹ ṣé torí pé ọ̀rọ̀ yín yè ó sì lágbára. Ẹ ṣé torí pé ẹ máa ń gbọ́ àdúrà. Olúwa tún ti wá láti wá tẹ́tí sí ọ̀rọ̀ yín ní àkókò yìí. Ọlọ́run tó le tó sì lágbára, fi ọ̀rọ̀ rẹ yé wa. Jẹ́ kí oníwàásù kó lè wàásù ọ̀rọ̀ náà bí ẹ̀yin Ọlọ́run ṣe fẹ́ kó wà. Ẹ kọ́ ní ọ̀rọ̀ tí ó sọ. Ẹ kọ́ mi ní ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ kọ́ mi ní àwọn àpẹẹrẹ tí wọ́n lò. Ẹ sì ràn mí lọ́wọ́ láti jẹ́ ìbùkún sí àwọn ènìyàn yìí, kí ọkàn wọn kó lè gba ìrànlọ́wọ́ ní aginjù wàhálà yìí. Ẹ ṣé púpọ̀ nítorí pé ẹ máa ń dá àwọn àdúrà. Jésù Olúwa wa, àmín. Ó jẹ́ ohun ńlá láti ronú sí wípé ayé yìí kún fún wàhálà. Ṣùgbọ́n kò ṣàjòjì mọ́. Ó ti di pé agbára káká lèèyàn fi sinmi.
ó nira láti ní ìfọ̀kànbalẹ̀ báyìí. ṣùgbọ́n àwọn kankan wà téèyàn ò gbọ́dọ̀ ṣe, àwọn kankan sì wà tó yẹ kéèyàn máa ṣe. nígbà tí Ísírẹ́lì, tí ẹ bá wo ẹsẹ̀ 21 yẹn, ẹ rí i pé títí di ẹsẹ̀ 21 láti ìbẹ̀rẹ̀ orin làwọn ọmọ Ísírẹ́lì ń kọ. Míríámù sì dá wọn lóhùn pé ẹ kọrin sí Olúwa nítorí tí ó pọ̀ lé ògo, ẹṣin àti ẹlẹ́ṣin ni ó sì ti ṣubú sínú òkun. Kí ló fa orin? Ìṣẹ́gun dé. Ísírẹ́lì ti wà ní ọdún tó lé ní 400 ní ilẹ̀ Íjíbítì gẹ́gẹ́ bí ẹrú, gẹ́gẹ́ bí àjòjì. A máa ń pe àpẹẹrẹ ilẹ̀ Íjíbítì gẹ́gẹ́ bí ayé. A sì máa ń sọ pé jíjáde kúrò níbẹ̀ òun là ń pè ní ìgbàlà. Ọlọ́run wá rán ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láti fi ọwọ́ agbára mú àwọn ọmọ Ísírẹ́lì jáde. Bí Ọlọ́run pẹ̀lú ṣe mú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ikú, sísin àtàjíǹde Jésù láti mú èmi àti yín jáde kúrò lọ́rùn àpáàdì. Ísírẹ́lì sì ń ké rora ní Íjíbítì nígbà náà. Ìbéèrè ni Ọlọ́run sọ pé ẹkún wọn ti dé tí ń ló fi ràn wọ́n lọ́wọ́ láti jáde níbẹ̀. Nígbà tí wọ́n jáde tán, ṣéyàn ní rò pé kí wọ́n máa gbádùn lókù. Wọn ò tí ì rìn jìnnà, òkun pupa níwájú, ogun Fáráò lẹ́yìn. Mósè wí fún wọn pé ẹ dúró jẹ́ kẹ́sì rí ìgbàlà Ọlọ́run, torí pé àwọn ọmọ ogun Fáráò tẹ́ ń wò yìí Bíbélì sọ pé ẹ ò ní rí wọn mọ́. Wọ́n sì dúró jẹ́ lóòótọ́. Ọlọ́run wá sọ pé kí wọ́n tẹ̀síwájú. Ọlọ́run sì bó ṣe sọ pé ká tẹ̀síwájú, a rí pé Ọlọ́run kúrò, ó ṣí kúrò níwájú, ó bọ́ sáàrin àwọn ọmọ Ísírẹ́lì, ó ṣe ìyàtọ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì àti àwọn ọmọ Íjíbítì. Ísírẹ́lì la òkun pupa kọjá ní ìyàngbẹ ilẹ̀ nítorí pé Ọlọ́run pín òkun pupa. Gbogbo ọmọ ogun Fáráò àti ẹlẹ́ṣin àti àwọn ẹṣin àti gbogbo kẹ̀kẹ́ ogun pátápátá ni wọ́n parun. Nígbà tí wọ́n parun tán, ó wá di pé Ísírẹ́lì wá bẹ̀rẹ̀ sí yọ̀ ní ayọ̀ ìṣẹ́gun. Míríámù darí wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí kọrin. Mósè náà kọrin, wọ́n ń kọ́ lákọgbà. Wọ́n sọ̀rọ̀ pé ológun ni Olúwa, Olúwa ni orúkọ rẹ̀. Wọ́n sọ̀rọ̀ pé kẹ̀kẹ́ Fáráò àti ogun rẹ̀ ni ó mú wọ inú òkun lọ. Bàbá yẹn wá parí tí wọ́n súnmọ́ ájú gẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni ní ẹsẹ̀ 22 yẹn pé wọ́n ṣe jáde kúrò ní òkun pupa, wọ́n sì jáde lọ sí ijù Súrì. Ijù Súrì yìí òun ní aginjù wàhálà. Bí wọ́n ṣe bọ́ síbẹ̀ báyìí, wọ́n sì rìn àjò ọjọ́ 3, wọn ò sì rómi. Nígbà tó tún rìn síwájú ní ẹsẹ̀ 24 yẹn, ẹsẹ̀ 23, wọ́n tún dé Márà, wọ́n rómi, ṣùgbọ́n omi tún korò. Jẹ́ kí n sọ wọ́n pé níwọ̀n bá gbà tá a bá sì wà nínú ayé, wípé bá a bá ṣe ń ṣẹ́ ogun kan nípèníjà míì yóò tún yọjú. Ìtọ́ máa ń ṣe wá ni pé a máa ń yọ̀ gbàgbé. Kì í kàn ṣe pé a máa ń yọ̀ gbàgbé nìkan, ṣùgbọ́n a tún máa ń yára gbàgbé ìṣẹ́gun pé tírú ìṣẹ́gun kan bá ti wá tẹ́lẹ̀, ìṣẹ́gun míì lè wá. Ó máa ń dùn mí fún àwọn onígbàgbọ́ pé a kò ní ìtara fún pé ìṣẹ́gun ń bọ̀. Àwọn abẹ́rẹ́ sí sọ pé eléyìí ti lọ. Ṣùgbọ́n nígbà míì tá a bá tún ti yọ̀ gbàgbé yìí, a kì í múra dé ìpèníjà míì. Oríṣiríṣi ni ayé yìí, lọ́tùn lósì ni ìpèníjà yóò máa yọjú. Bó la ṣe ṣàlàyé rẹ̀? Ètò ààbò ó mẹ́hẹ, ètò ìṣúná ó mẹ́hẹ, ètò ọrọ̀ ajé ó mẹ́hẹ, iná ó mẹ́hẹ, omi ó mẹ́hẹ, gbogbo nǹkan
kò lọ. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti dojúrú. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dojúrú. Ó sì wá dàbí ẹni pé ṣáwa nìkan ni. Bá a ṣe ń bọ́ nínú kan là ń kó sínú òmíì. Àbí wọ́n kò lóko ẹrú ọ̀pọ̀lọpọ̀ ọdún, òkùnpa ti dúró dè wọ́n, ogun tún ti tẹ̀lé wọn lẹ́yìn. Wọ́n tún bọ́ lọ́wọ́ òkùnpa, ogun tún tẹ̀lé wọn. Nígbà tí wọ́n bọ́ lọ́wọ́ òkùnpa tán, wọ́n tún bọ́ lọ́wọ́ ogun. Wọ́n tún bọ́ sí aginjù Súrì. Nínú ijù Súrì yìí, kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Kò tún sómi. Nígbà wọ́n tún kan omi tán, kí ló tún ṣẹlẹ̀? Omi tún korò. Báwọn ọmọ Ísírẹ́lì ṣe bọ́ sí kíkùn nù. Jẹ́ kí n tún gbà ọ́ níyànjú, èèwọ̀ kan ó wà lára nǹkan tọ́lọ́run kórìíra púpọ̀, ó ní kíkùn. Jọ̀ọ́ má ṣe kùn. Má ṣe kùn. Wọ́n tún sọ̀rọ̀ nípa rẹ̀ ní ìṣẹ́jú díẹ̀. Ṣùgbọ́n má ṣe kùn. Mósè ké pe orúkọ Olúwa. Ọlọ́run fún wọn lọ́nà àbáyọ. Ó tún fún wọn ní òfin. Lẹ́yìn ìgbà náà, ó tún mú wọn lọ tẹ̀síwájú. Kí ni a ò gbọ́dọ̀ ṣe ní aginjù Súrì? Nǹkan kìíní ni pé ní aginjù wàhálà ò gbọ́dọ̀ padà sí Íjíbítì. Nǹkan àkọ́kọ́ tí Ísírẹ́lì kò ṣe tó fi jẹ́ pé wọ́n padà kan omi, ó ní pé kéye pé wọ́n wá dojú kẹ́yìn, wọ́n á ní kò sómi lọ́nà yìí, ẹ jẹ́ á padà sí Íjíbítì. Ẹni kí ni wọ́n kọ́kọ́ kàn? Òkun Pupa. Ṣùgbọ́n kò ní mọ́gbọ́n wá kí Ísírẹ́lì tún kóra wọn kan tún padà sí Íjíbítì. Tó bá jẹ́ wọn dojúkọ wàhálà bó ṣe ń tẹ̀síwájú, lẹ́yìn ìgbà tó ṣe ẹ̀yà ayọ̀ ìṣẹ́gun gan tán, ṣé kìí ṣe pé o máa ń padà sínú ẹ̀ṣẹ̀? Rárá, jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ọ lónìí pé Ọlọ́run níbi kan tó mú ọ lọ. Ọlọ́run ní ètò kan fún ayé rẹ. Ọlọ́run ní nǹkan kan tó fẹ́ ṣe pẹ̀lú rẹ. Kìí ṣe ìfẹ́ Ọlọ́run ni pé kó o padà sọ́nà sínú èébì, sínú èérí, sínú àìwà bí Ọlọ́run, sínú ohun tí kò fògo fún Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ó ní pé kó o tẹ̀síwájú. Olórin ẹni tẹ̀síwájú làṣẹ Olúwa. Tẹ̀síwájú sí ilẹ̀ ìlérí náà. Tẹ̀síwájú kọrin náà sókè pẹ̀lú Kristi ìṣẹ́gun dájú. Ìyí tó máa ń ṣẹlẹ̀ sí wa lọ́pọ̀lọpọ̀ gbà ní pé tá a bá ti ń lọ, torí pé kò sí nínú ètò wa pé ìpèníjà ó kojú wa tó bá jáde lójijì, a bá ní eléyìí kìí ṣe ìfẹ́ Ọlọ́run. Rárá, kò túmọ̀ sí pé wà láàrin gbogbo ìfẹ́ Ọlọ́run pò ní la àwọn ìpèníjà kọjá. Jẹ́ kí fún ọlápẹrẹ, Jésù sọ fún àwọn ọmọ ẹlẹ́yìn pé ẹjá rẹ kọjá lọ sí apá kejì. Nígbà wọ́n ti bọ́ sínú ọkọ̀ ní ìjì dé. Ta ló ní kí wọ́n já káwọn lọ síbì kan? Jésù. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ní ká máa lọ ibì kan? Ìjì dé. Pé èèyàn wà nínú ìfẹ́ Ọlọ́run kò túmọ̀ sí pé ìjì ò ní yọjú sí yàn. Ohun tó ṣe pàtàkì náà ni pé o kò gbọ́dọ̀ padà sí Íjíbítì. Kì í ṣojú ọ̀nà tí ṣe tẹ̀síwájú nìyẹn. Olórin yẹn sọ pé mò ń tẹ̀síwájú lọ́dọ̀ náà, mò ń gòkè sí lójoojúmọ́, mò ń gbàdúrà bí mo ti ń lọ. Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Ṣé o rí níbi táwọn yòókù bá ti ń ṣe èméjì, tí ọkàn wọn bá ti ń ṣe kámikàmí, tí wọ́n bá ti ń ronú pé àwọn ń padà, ìwọ pinnu pé rárá, Íjíbítì èso ọ̀nà mi mọ́. Mósè ó mọ̀ pé Olúwa máa wọn lọ ibì kan. Àwọn ọmọ Ísírẹ́lì mọ̀ pé Ọlọ́run máa wọn lọ ibì kan. Ohun kìíní tí wọn kò ṣe nínú akinjù wàhálà, ó ní pé wọn ò padà sẹ́yìn. Nínú ayé yìí, wàhálà máa ń pọ̀. Ìgbà yẹn ló wà máa ronú pé kí n tó kúkú gba Jésù ọ̀hún, owó ń bẹ lọ́wọ́ mi. Iṣẹ́ mi ń lọ déédéé. Mo gba Jésù ọ̀hún tán náà, kò sówó mọ́, kò sí kinní mọ́, kò sí kan mọ́, kò sí gbá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín nígbà jẹ́ pé o gba Jésù torí pé òun wáyàwó ni. O wà ríyàwó ò fẹ́ kú mẹ́. Eléyìí tó ló kàn. Nígbà jẹ́ pé o gba Jésù torí pé owó ọkọ̀ lọ ṣọ́ọ̀ṣì ni ló fi ń lọ church, kì í ṣe pé o gba Jésù ọ̀ngàn. Owó ló wá lọ, visa ló wá lọ ṣọ́ọ̀ṣì. Ilé òfin jẹ́ pé nígbà tí wàhálà àti ìpèníjà yẹn bá dé, tí àwọn àfojúsùn yẹn tí kò bá mú, ẹ̀yìn lọkàn rí kọ̀kọ́ lọ.
yẹ mọ́ lọ mu tíì mi yẹ lọ máa ṣe yẹ lọ máa dẹ́ṣẹ̀ mi lọ kí mo fi sàn. Nínú aginjù wàhálà Ísírẹ́lì wọ́n padà. Èjì, ohun kan tí wọn ò tún ṣe ni pé wọn ò dúró sójú kan. Bíbélì wí fún wa pé wọ́n sì dé Márà. Ó túmọ̀ sí pé gbogbo omi tá ti rìn tẹ́lẹ̀ wọ́n yà pé wọ́n òwú rẹ̀ sómi. Ó túmọ̀ sí pé níṣẹ́ ni wọ́n ṣe kí ni o, wọ́n ń tẹ̀síwájú. Ní aginjù wàhálà, gbọ́ mi nínú ayé yìí, ṣiṣẹ́ tọ̀ ìtẹ̀síwájú ni, má ṣiṣẹ́ tọ̀ ìpadà sẹ́yìn. Ìtẹ̀síwájú ọ̀hún lè nira, ó lè mọ́ ná olóògùn, ó lè mọ́ ná ní wàhálà. Ìgbẹ́jẹ́ kí n tòótọ́ fún wọn pé tí wọn kò bá tẹ̀síwájú tó yẹ pé wọ́n dúró sójú kan ni, ẹni wọn ò ní kanmi tó korò débi tí wọ́n rọ̀ náà àbáyọ sómi kòkòrò láti domi dúdùn. Ó ti ń gbàdúrà, ó wá ní ìwúlẹ̀ gbàdúrà mọ́, ó wá dákẹ́ àdúrà, ó ti dúró sójú kan. Ó ti ń ka Bíbélì, ó wá wulẹ̀ ka Bíbélì mọ́, ìwọ náà ti dúró sójú kan. Ó ti ń lọ léèsìn, ó wá lọ léèsìn mọ́, ṣé o mọ̀ tó sọ, ó fẹ́ dúró sójú kan. Torí pé ó ṣubú lẹ́ẹ̀kan, ó ti sọ fúnra rẹ̀ pé ó fẹ́ kí nǹkan yìí ṣẹlẹ̀ sí ọmọ, ó tún wá bára rẹ̀ nú ẹ̀. Kò túmọ̀ sí pé ìdínú kò wá sá fọ́lọ́run. Tó o bá ti sá fọ́lọ́run, ó ti dúró sójú kan nìyẹn. Ó sì lára àwọn tó lè fi ìgboyà gbàdúrà pé Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Wọ́n kan Márà. Nǹkan àkọ́kọ́ ni pé wọn ò padà. Nǹkan kejì ni pé wọn ò dúró sójú kan. Nǹkan kẹta tí wọn kò ṣe náà ni pé wọn kò ṣàì ké pe orúkọ Olúwa. Bíbélì wí pé ó sì ké pe orúkọ Olúwa ní ẹsẹ̀ 25. Ó máa ń sú wa lọ́pọ̀lọpọ̀ wípé ó yẹ kí a mọ̀ ké pe orúkọ Olúwa mọ́. Jẹ́ kí n sọ fún ọ nínú ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 3, ọ̀rọ̀ Ọlọ́run wípé ké pè mí, èmi yóò dá ọ lóhùn, èmi yóò sì fòun ńlá àtàlágbára tí ìwọ kò mọ̀. Tí o bá ti ké pè kò lè ṣe kí ni o, kò lè dá ọ lóhùn. Tí o bá ti ké pè kò lè ṣe kí ni o, kò lè bọ́ wọ́n náà báyọ. Tí o bá ti ké pè kò lè bọ́ wá ìrànlọ́wọ́ tó nílò. Ṣùgbọ́n tó o bá ti ké pè nǹkan yóò dáhùn. Nígbà tí wọ́n ké pè, kí ló ṣe fún wọn? Ó fi nǹkan tí yóò jẹ́ kó mi ó dùn hàn wọ́n. Òun láti alágbára tí wọ́n ò mọ̀. Àwọn ò mọ̀ pé jí lè jẹ́ kó mi ó dùn. Ṣùgbọ́n Ọlọ́run ló lè lo igi yẹn bẹ́ẹ̀. Títí tí wọ́n fi ké pe orúkọ Olúwa, wọn ò rí pé igi lè jẹ́ kó mi ṣe kí ni o, kó dùn. Ṣùgbọ́n nígbà tó ké pe orúkọ Olúwa ńkọ́, ṣé wọ́n rí? Ó ní mo fi kìlọ̀ fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin kíkùn àti kíké pe orúkọ Olúwa. Ké pè mí ni Jésù wí, kì í ṣe kùn sí mi. Bíbélì wí pé béèrè, kò sọ pé máa ṣàròyé bọ́ sínú ẹjọ́. Rárá, béèrè, a ó sì fi fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ wa a mọ̀ọ́kùn. Bó láyé mi ṣe wá rí báyìí o. Bó ló ṣe wá jẹ́ pé Nàìjíríà wọ́n dá mi sí, ibo wọn bá dá ọ sí? Amẹ́ríkà. Kí ni ìdánilójú pé tó bá lọ bẹ̀ ò ní bá bẹ̀ jẹ́? Ibo wọn bá dá ọ sí? Ìlú ọba. Kí ni ìdánilójú pé o lè ṣe dáadáa ń bẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń ṣe ń gbà tó dá ọ sí yìí. Kèyí tó fi ń kun ní képe. Ọlọ́run ní ọ̀nà àbáyọ. Òun ló ní ẹgbẹ̀rún ọ̀nà nígbà tẹ́dá ò ní ẹyọ kan. Tó bá sì la ọ̀nà fún ọ, ibi tó dàbí pé kò sí ọ̀nà ni ó ti la ọ̀nà. Torí pé ó ní agbára láti la ọ̀nà. Wọ́n kò ṣàìṣe kí ni o, ké pe orúkọ Olúwa. Wọ́n kò ṣàìṣe kí ni o, ké pe orúkọ Olúwa. Bí àkókò yìí ṣe ń lọ tí a sì ń wo àkókò tí a fi ń sọ̀rọ̀ Ọlọ́run yìí, wípé ó ṣe pàtàkì kí a mọ̀ pé pípadà sẹ́yìn kọ́ lọ́nà. Kí a mọ̀ pé dídúró sójú kan kọ́ lọ́nà àbáyọ. Kí a sì mọ̀ dájúdájú pé ohun tá a nílò láti ṣe náà ni pé ká ké pe Olúwa. Lẹ́yìn ìgbà tá a bá ké pe Olúwa tán, nǹkan kejì tá a nílò láti ṣe òun ni pé ká gba ìtọ́ni lọ́dọ̀ Ọlọ́run. Mi ò sọ pé gba ìtọ́ni lọ́dọ̀ wòlíì o. Mi ò sọ pé gbàtọ́ni lọ́dọ̀ ẹnìkan o. Lọ́dọ̀ ta ni mo ti ní kó ti lọ gbàtọ́ni o? Ọ̀dọ̀ Ọlọ́run.
ó fẹ́ ìtọ́ni Ọlọ́run, ka ọ̀rọ̀ rẹ̀. Bíbélì wípé èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi ò kọ́ ọ lọ́nà tí ìwọ rìn, èmi ò sì tún fi ojú mi tọ́ ọ. Ọlọ́run ló ṣèlérí bẹ́ẹ̀. Ṣé tọ́lọ́run bá ṣèlérí kò ní mú ṣẹ? Yóò fẹsẹ̀ rẹ lọ́nà ló sọ fún ọ yẹn. Yóò kọ́ bó ṣe rìn tó fi ní fẹsẹ̀ kọ́. Bíbélì pé ọ̀rọ̀ Ọlọ́run ní fìtílà fún ẹsẹ̀ wa àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ṣé rí ohun tí a kì í ṣe? Òun náà ni pé a kì í gba ìtọ́ni Ọlọ́run. Ìtọ́ni ara wa la máa ń fẹ́ gbà. Mo fẹ́ kí a pera wa níjà ní àkókò yìí wípé Ọlọ́run kò fẹ́ kó padà sẹ́yìn. Ọlọ́run kò fẹ́ kó dúró sójú kan. Ọlọ́run ó fẹ́ kó ké pé òun, kò fẹ́ kó mọ̀ kùn. Ọlọ́run ó fẹ́ kó tẹ́tí sí òun. Ẹ wá wò nígbà tí wọ́n tẹ́tí sí Ọlọ́run tán, ẹ wo ẹsẹ̀ 27. Bíbélì ní wọ́n sì dé Élímù níbi tí kànga omi 12 gbé wà. Kìí pé wọ́n tún wá jókòó kalẹ̀ síbi tí ti rí omi tó ti dùn. Ibì kan tó ń bẹ wájú tó sàn ju omi ẹyọ kan lọ. Ibì kan tó ń bẹ wájú tó sàn ju pé ó bọ́ sí díẹ̀ lọ. Kànga omi 12 ó wà wájú. Ṣé ní dúró nípa àsẹ́yìn wọn ò ní kankan omi 12. Ní dúró sójú kan wọn ò ní kankan omi 12. Ẹ gbọ́, nínú kíkùn wọn ò ní kankan omi 12. Nínú títẹ̀lé ìlànà Ọlọ́run nìkan ni ìpè Ọlọ́run darí mi, mo ṣe kí ni o, mo ṣe bẹ́ẹ̀. Ó nìkan ni wọ́n fi lè kankan omi 12. Ìdí tí wọ́n sì kankan omi 12 yẹn, tẹ́tí sí mi, tí wọn nǹkan mi tọ́lọ́run tún fi síbẹ̀ fún wọn, àti 70 ọ̀pẹ. Ìbùkún gidi ní bẹ́ẹ̀. Ẹ mọ̀ nǹkan tá a máa ń pe ọ̀pẹ ní igi owó. Kò sí tó jáde lára ọ̀pẹ tí ò gbowó jáde. Títí tí wọ́n fi tẹ̀síwájú, títí tí wọ́n fi tẹ̀lé ìlànà Ọlọ́run, títí tí wọ́n fi képe Ọlọ́run, kò rí. Wò mí dáadáa. Ètò Ọlọ́run fáyé rẹ̀ ó ga. Ṣùgbọ́n má padà yín. Má dúró sójú kan. Képe Olúwa. Jẹ́ kó tọ́ ọ sọ́nà kó tẹ̀lé ìlànà rẹ̀. Ìtọ́sọ́nà rẹ̀ kìí ṣe ìran àbí àlá o, ọ̀rọ̀ rẹ̀. Tó bá ti ṣe léyìí tán, ó kan omi tó ju tó ń rò lọ. Ó kan ìbùkún tó dúró tómi náà. Bí Ọlọ́run ṣe ṣe fún Ísírẹ́lì, Ọlọ́run yẹn kò tí ì yí padà. Ṣùgbọ́n ẹ̀yin kan wà láàrin yín tẹ́tí sí mi lákòókò yìí tó jẹ́ pé ẹ̀yin ò tiẹ̀ tí jáde ní Íjíbítì rárá, torí ò tí gbà Jésù. Kó tiẹ̀ tó lè máa sọ pé òun sọ̀rọ̀ kíkan omi fún ìtura àti ìbùkún tí ó lè tẹ̀lé ìjọba Ọlọ́run ní number 1. Ó kọ́kọ́ gba Jésù lólùgbàlà láti di ọmọ Ọlọ́run ni. Nígbò bá dọmọ Ọlọ́run tán, gbogbo ohun tó kù láwà àfikún. Báwo lèèyàn ṣe ń dọmọ Ọlọ́run? Èèyàn máa ń mọ ipò tó wà pẹ̀lẹ́ṣẹ̀ lòun. Ìpè ẹ̀ṣẹ̀ òun sì ní ó mú òun jẹ̀bi ikú, torí ikú lèrè ẹ̀ṣẹ̀. Ikú níbo? Ní ọ̀run àpáàdì. Èèyàn sì máa mọ̀ pé torí òun ni Jésù ṣe kú, la ṣe sín, ló ṣe jí dìde. Èèyàn wá fi ìgbàgbọ́ gba Jésù sínú ọkàn rẹ̀. Báwo lèèyàn ó ṣe fi ìgbàgbọ́ gba Jésù sínú ọkàn rẹ̀? Èèyàn ó pe Jésù ni. Bíbélì wípé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa la ó gbàlà. Tó bá ti ṣí ọkàn rẹ kúrò nínú iṣẹ́ rere rẹ, ìwà mímọ́ rẹ, ẹ̀sìn rẹ, òfin mẹ́wàá rẹ, tó wá fi ọkàn rẹ sínú ẹni tó kú tí a sin tó sì jíǹde pé ikú rẹ yẹn torí mi ni, sísìn rẹ yẹn torí mi ni, àjíǹde rẹ torí mi ni. Lẹ́ẹ̀kan ṣoṣo tó bá ti gbà báyìí sáyé rẹ, ìyè ni ó fún ọ, ìyà àìnípẹ̀kun. Ṣó jáde ní Íjíbítì lónìí, ó yá pé Jésù lólùgbàlà. Tẹ́rí rẹ bá wípé Jésù, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo sì mọ̀ pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Mo gba ẹ̀bùn rẹ tí ṣe ìyà àìnípẹ̀kun fara mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé ti fún mi ní ìyà àìnípẹ̀kun lọ́fẹ̀ẹ́. Jésù Olúwa wa, àmín.
ṣé o ti ké pe Jésù? Àwọn nọ́mbà wa tá a fi sójú móhùnmáwòrán láti gbà tètò yìí ti bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ kàn jẹ́ kí n pè wọ́n fún yín, ẹ tiẹ̀ tún lè scan wọn pẹ̀lú fóònù yín lójú móhùnmáwòrán yẹn 07038085652 07087682122 àti 07055307492 nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé ń gbọ́ mi òun ni à ń lò. Ẹ pè wá, a fẹ́ mọ̀ pé ti gba Jésù, a sì fẹ́ mọ̀ pé ti ṣèpinnu pé ẹ̀ ní padà sẹ́yìn, ẹ̀ ní dúró sójú kan, ẹ ké pe Olúwa, ẹ ó sì gba ìtọ́ni lọ́wọ́ rẹ̀. Mo dá mi lójú pé yóò mú yín débi ìfọ̀kànbalẹ̀. Ó dàárọ̀.